wá wo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán. gbèsè kí ni wọ́n jẹ gan. ǹjẹ́ jẹ́ mọ̀ pé Adéwálé ọmọ ṣe o àwọn méjèèjì pẹ̀lú àwọn mẹ́ta tó kù wọn tá àti tí wọ́n ti nà pápá bora àwọn ni wọ́n bẹ́ẹ̀dì bí wọ́n ti jí arábìnrin kan àti tẹ̀bí Gàníyà lójú ọ̀nà Fẹ́lẹ́lẹ̀ ń jò ní Fẹ́lẹ́lẹ̀ sí ọ̀rọ̀ Èkó sí express Èkó sí Ìbàdàn yẹn lásìkò tí ń gbọ́mọ lọ sùkúù àwọn ni wọ́n jí gbé yẹn ní oṣù kẹjọ ọdún 2022 kì í ṣe òun nìkan àwọn tó jí arábìnrin kan náà gbé tóun náà tó jẹ́ pé ń gbọ́mọ lọ sùkúù ni ìfẹ́ fìyẹn gbà á lákòókò torí mo fẹ́ fún wa láǹfààní láti dá sí i a sì ní àkókò tó pọ̀ mọ́. kí ni táwọn méjèèjì sọ mo wílẹ̀ kan pé ẹ dákun kí ni gbèsè tí wọ́n jẹ gan. gbèsè tí wọ́n jẹ ni wípé ṣẹ̀mọ̀ pé iṣẹ́ láabi náà yàn láàyò nínú àwọn èèyàn wọn tó wá mọ̀ wọ́n tóun tún já lágbára wọn lápá àrà ni ó burú bí àjànú olójú kan wọn jọ ṣiṣẹ́ pọ̀ o ṣùgbọ́n ló kàn pé wọ́n pé òun mọ̀ nídìí ìbọn AK-47 òun nílò ìbọn AK-47 wípé òun nídìí òun fẹ́ rà ayọ́dà kò sí wàhálà òun náà bá pe ẹnìkan yẹn Adéwálé ẹni ọdún 41 ló bá pe ẹnìkan pé àmọ̀ nídìí kan ìbọn AK-47 òun náà sì nígbàkejì bíjè náà ló mọ̀ náà àwọn márààrún tí wọ́n jọ ń ṣiṣẹ́ ìfẹ́ mọ̀ yà káàkiri torí àsìkò wa ká lè má ní ìjẹ́ dáadáa torí ọ̀rọ̀ yìí ìṣẹ̀lẹ̀ ń ó kẹnu àmọ́ nǹkan méjì ń bẹ tí mo fẹ́ ká pẹ̀kẹ́lù ká sì mú ọgbọ́n tí bá ń bẹ ká fi ṣòdiwọ̀n ààyè wa ni pé ẹni tó rán wọn níbọn AK-47 so ọ̀rọ̀ yìí yẹn Bọ́lájí Ọbagbéra ẹni tó pè ìyẹn jẹ́ ní ìhà Niger Delta lọ́hùn ló ti pè wọ́n nígbà wọ́n dọ̀hún àwọn yòówù wọ́n sọ̀rọ̀ di bá mi mọ́ wọn lọ́wọ́ wọ́n pé kí wọ́n pe ẹni tó rán wọn bọ̀ pé àwọn ti rí ìbọn sẹ́mọ̀ ẹ̀rù ń bà àwọn yòówù náà ọ̀nà tí wọ́n ti wá jìn láti ìpínlẹ̀ Ògùn lọ́hùn lọ sí Niger Delta yóò gan lè mọ̀ wò pé àbáwọn ilé yìí fẹ́ wá mú páàsì àwọn lẹ̀ fún àwọn elétò ààbò ni wọ́n bá pẹ́ ni tí ọ̀rọ̀ wọn bọ̀n láti apá àyà yìí pé àwọn ti rí bọ̀n wọ́n bá ní kó fowó ránṣẹ́ ìyẹn ò mọ̀ sanwó kódà gbogbo owó títún ń bẹ nínú àkáǹtì Bọ́lájí BJ nínú àkáǹtì Adéwálé ìyẹn oro tó jẹ́ pé òun àti OJ ìkànnì wọn náà nu ìníyàn jọ lọ wọ́n sì gbé ọkọ̀ Toyota Matrix kan òun ni wọ́n gbé lọ sí Ugele tí mo bẹ̀ ìpínlẹ̀ Delta nígbà tí pé Niger Delta ìgbà wọn dọ̀hún 1.2 million naira ìní wọ́n pé kẹ́ni tó fẹ́ rà bọ́n kò fi ránṣẹ́ ìyẹn ó sì sẹ́ǹdì ẹ̀ sí wọn wọ́n gbowó yìí wọ́n tún gba gbogbo owó tí ń bẹ nínú àkáǹtì oro ìyẹn Adéwálé 650,000 ọ̀tàlélẹ́gbẹ̀ta ó dín mẹ́wàá ẹgbẹ̀rún náírà wọ́n ṣe gbogbo eléyìí tán náà bá ra wọ́n lókùn wọ́n ra wọ́n lọ́wọ́ sẹ́yìn ra wọ́n lẹ́sẹ̀ pé ọ̀yá ẹ lọ́ọ́ ju wọ́n sódò fún Ọ̀ọ̀ni ẹ jù wọ́n sódò fọ́ọ̀nì kọ́ọ̀nì orí nǹkan jẹ ibẹ̀ ni oro ló ti kíyèsí pé okùn tán fi sòun lọ́wọ́ lẹ́sẹ̀ ti dẹ̀ bó ṣe dọ́gbọ́n tú okùn tó fi sá kúrè o tó fi sá padà sí ìpínlẹ̀ Ògùn Àṣìṣì Bákàrè Abọ́lájí tí wọ́n mọ̀ sí BJ tó jẹ́ olórí ikọ̀ yìí ṣe mọ̀ pé Ghana ló ti padà wálé Ghana ló ń gbé tẹ́lẹ̀ ọdún 2022 náà ló ṣẹ̀ padà dé ìlú Ìbàdàn ló sì dé sí ṣùgbọ́n ọmọ bíbí ìlú Àgọ́ Òwòye ìpínlẹ̀ Ògùn ni
òun náà ló sì kó àwọn ọkọ̀ ìjọ òun gan ni máa ń ṣe iṣẹ́ tó pọ̀ jù ń bẹ̀ ní tí ìfẹ́ débi ọ̀rọ̀ tiẹ̀ gbèsè tí wọ́n á jẹ náà ni wípé àti mọ́tò tí wọ́n gbé lọ àtowó 1.2 ẹ̀ tó rán wọn ń bọ́n wọ́n fẹ́ dá owó ìpadà ńgbà tí wọ́n dé torí kò yọ ajá tó rí ilé ẹkùn tọ́bọ̀ ẹkú kú ewu lọ́ba ṣàlàyé fún ọ̀gá wọn ó ṣàlàyé fún ọ̀gá wọn bí Jigbe nǹkan báyìí ló ṣẹlẹ̀ lọ́hùn o mọ́tò tí ń bẹ lọ́wọ́ wọn wọ́n ṣàṣàrè tà á láti lè wá owó o karambani tọrọ wọn níbọn AK-47 pé àwọn kì í ṣe táwọn tẹ̀lé ọmọ rojọ́ fún so àti wá ra mọ́tò míì padà àti pé káwọn náà kán tún lè lò ó lọ́sàn-án ti gba gbowó tí ń bẹ lọ́wọ́ oro ìyá Adéwálé wọn àti Oje ìtìyànjọ lọ rèé lọ ràbọn ní Ugeli owó yìí ni wọ́n ń wá owó gbèsè tí wọ́n jẹ yìí òun ni wọ́n ń wá tí wọ́n fẹ́ san tán fi wò pé ẹ̀já àwọn ó tún ṣèkan sí ọjọ́ gbogbo báyìí ó ní tó ó lé ọjọ́ kan náà ní tó lóhùn òun ni ọwọ́ ológìní wọn ló fi ṣe lájà ó ọwọ́ pálábá wọn ó ṣégi wọ́n ṣàṣekán yìí ọwọ́ sì bà wọ́n kí wàá ní àlàyé tí ọ̀gá wọn yìí tó jẹ́ olórí ikọ̀ yìí BJ tó ṣe gan-an nínú nǹkan míì tí mo fẹ́ ká kọ́lẹ́kọ̀ọ́ gan nìyẹn o ó ní àdúgbò tóun bá ti fẹ́ lọ rèé ṣiṣẹ́ kábíyèsí Olódùmarè òun ó lọ sí àdúgbò yẹn òun ó wá bi tí ilé fàájì bá wà yẹn ilé ọtí òun ó wà á jókòó ń bẹ̀ òun náà mọ̀ ṣe fàájì òun ó fi mọ̀ wo ta ní lọ ta ní ń bọ̀ ládùúgbò àwọn ò fi wo ta ni ọlá ń bẹ lára rẹ̀ ta ló rí jájẹ ládùúgbò yìí táwọn lè ṣọ́ táwọn ò fi mọ ìwọléwọ̀de rẹ̀ táwọn ò fi jí i gbé èyí tí wọ́n ṣe kàn ìtọ́wọ́ fi bà wọ́n yìí ó ní àdúgbò ohun ilé ọtí lòun wà lóun ti ń lọ tóun bọ̀ òun ta bárakùnrin yẹn ṣe wá wa mọ́tò kọjá táwọn èèyàn kí ẹ mọ̀ àwọn alásọgbọnnu tí wọ́n bẹ ní ilé ọtí ọ̀hún náà bá pé máa yẹn ó ṣe dé láti Amẹ́ríkà ni òun rẹ́rìn-ín músẹ́ ẹni yẹn ni wọ́n sọ di tágẹ́ẹ̀tì tí wọ́n wá ń sọ bí ti ń wọlé bí ti ń jáde ìjọ tí wọ́n wá pinnu pé àwọn fẹ́ wá ṣiṣẹ́ rẹ̀ gan-an káwọn ó jí gbé náà bá rí i pé ìyàwó rẹ̀ nǹkan ló gbé mọ́tò jáde láàárọ̀ ọjọ́ náà àgbà eléyìí náà ọlá ń bẹ lára rẹ̀ bàbá jóun náà gbé àáròwó tá à ń wá àsan gbèsè tá a fẹ́ san. bẹ́ẹ̀ ti jẹ́ arábìnrin bẹ́ẹ̀ ti jí gbénu o tó fi di pé ọwọ́ pálábá wọn ò ṣègi lọ́kì torí àsìkò wa Mustapha Taiwo Victor Adédèjì já fún àwọn èèyàn aláǹfààní láti pẹ̀kẹ́lu àwọn nǹkan méjì tí a ti gbéyẹ̀wò yìí ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ilé fàájì ẹ jẹ́ káwa náà ó jẹ́ ojúra lákàn fi ṣọ́rí fún àdúgbò tá a bá wà ẹni tá a rí lánàá tá a rí ń jẹ ta aládùúgbò ẹ má jà á torí pé síbò wa làwa ó gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ ẹbí ládùúgbò àwọn ibi tí wọ́n kọ́kọ́ máa ń fara pamọ́ sí tí wọ́n máa ń sọlẹ̀ sí náà nù ẹ dákun torí bẹ́ẹ̀ bá torí owó tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ wọn báburú ọ̀hún bá délẹ̀ tán yóò kẹ̀yìn náà ìmàrìmọ́jà burú kàn wá mọ̀jọ kẹ̀ńtọ́ kàn wá ẹ káalẹ́ o. Hello. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. ẹ káalẹ́ kú ètò. ẹ máa ṣe o. Ọláṣadé alágbàdo ni látòrí ìta bẹ́ẹ̀. ẹ ṣeun ìyá wa. èyí tún ga o. kọlọ́hún ṣáà. kí là ń wáyé mọ́yà fún gan-an. kí là ń wáyé mọ́yà fún. kò sí nǹkan kan. ìyẹn bọ́ wọ́ lọ́wọ́ ní ìsìn bó wọn ṣe fẹ́ kóra wọn yọ. Ọlọ́run ní tí ẹ já wa náà ṣe o. àmín àṣẹ o. ẹ kú ètò. ẹ ṣeun. 08097,949 0705,5949 àtàwa náà sì máa ń ṣe fàájì ládùúgbò ẹjá wa náà ó tún máa ṣe ṣe ojúlàlá kan fi sọrí bàbá ti dé ilé fàájì ẹlò ẹ káalẹ́. Mo falẹ̀ sàn. orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. Ẹ tún sẹ́ ọ sàṣà ọpẹ́ lórí ẹ̀mí mi lásọ̀rọ̀. ẹ máa ṣeun gbogbo Ọ̀yọ́ Aláàfin kọ́. Gbogbo ọ̀rọ̀ tẹ mú wá lálẹ́ yìí.
kàyéfì ni o kọ́lọ́run ṣàánú wa. àmín. àkọ́kọ́ náà téèyàn bá lọ ilé fàájì tó máa ṣọ́ ọ̀rọ̀ sọ kéèyàn má wulẹ̀ kó bẹ́ni ẹlẹ́ni. ẹ bá tẹ̀rẹ́ nìkan tó láǹbẹ lára rẹ̀ ẹ sàámọ́ níwọ̀n tó ra mẹ́mi nínú ẹ̀mí. èyí tẹ̀sí sọ tẹ kọ́kọ́ sọ yẹn náà ó lágbára kéèyàn ọ̀rá máa bínú ìbínú máa bà nǹkan jẹ́ ni kéèyàn ó sì máa ṣe sùúrù. nígbà àwọn da yín dúró tẹ̀síwé lọ ó yẹ kí wọ́n dúró gbogbo ohun yòówù tí ìgbà tẹ̀ wá ṣẹlẹ̀ ó yẹ wọ́n lè dúró then wọ́n tún wá lọ sínú bí wọ́n tún lọ pa àwọn ẹ̀wò kọ́lọ́run sáṣàánú wa jàre ká máa ṣọ́ra wa àní sìnrìn àní bọ́wọ́ lọ́wọ́ ẹ̀. àmín ẹ ṣeun ẹ̀yin náà ó rí léwọ ẹ̀lú ẹ̀ káalẹ́ o. ẹ káalẹ́ o. orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. God bless you ló sọ̀rọ̀ látòkè ẹ̀rì. ẹ ṣeun. ẹ wò ṣé bí nàìjíríà ṣe máa lọ lé báyìí torí Ọlọ́run. kọ́lọ́run ṣàánú wa. kí la fẹ́ rí ṣe sí báyìí a ní security kò sí nǹkan kan àwọn security tó tún secure wa gangan náà tún lọ ń pa Ọlọ́run á kó wa yọ o. àmín o ó dàárọ̀. ó dàárọ̀ ẹ ṣeun ẹ̀lú ẹ̀ káalẹ́ o. orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. ojú òpó yẹn ò tọ́ lápò ọ̀dọ̀ yín Kẹ́hìndé Bàṣírù mo kí yín o mo kí yín. àkókò gbà wá nínú àwọn ìṣẹ̀lẹ̀ tẹ́ẹ̀mọ̀ retí ń jọ mẹ́jọ ẹ̀lú ẹ̀ káalẹ́ o. ẹ káalẹ́ sọ. orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. orúkọ mi ṣe eré ìgbàlódé bẹ́ẹ̀ wáyé. ẹ ṣeun. ẹ kú ètò sọ. ẹ máa ṣeun. ṣé wàá kọ́lé sọ. bẹ́ẹ̀ ni. ẹ bá a sọ fún gbogbo àwọn tó ń gbọ́ ètò yìí ká máa gbọ́ ká tó máa fún ọmọ wọn gbọ́. ọ̀rọ̀ mi yẹn sà. àgbọ́yé. ẹ̀rí nàìjíríà ọ̀dà. àmín. pẹ̀lú sùúrù yẹn. ẹ rí i pé nígbà kan ẹ bá ń ṣètò a kàn máa gbọ́ láti pèsè láti fún yéésì. bẹ́ẹ̀ ni. láti òsì fóònù tí òsì kan. ṣùgbọ́n gbàtí gbójú yẹtò fóònù tó dé. àwọn ọmọ yìí ìṣẹ̀lẹ̀ náà tí ò fi fóònù. ṣé ẹ pé ẹnìkan kò dé ní wọn mú. ọ̀pọ̀ ẹ̀mí ló ti ṣòfò. tálágbára ń gbádùn. tí wọ́n ṣe bó ṣe wù wọ́n. láyé tá a wá wà ní táyé dẹ́yẹ sísítẹ́ẹ̀mù yìí gbogbo ẹni ibi pátápátá tó ti ṣe pamọ́ tipẹ́tipẹ́ ìfi ń gbádùn ìfi ń jayé gbogbo wọn àṣírí yóò tù. àti security ni o àti ní tó mọ́wọ́ ni o àti ní tí ò mọ́wọ́ ni o àti ní tó ti pẹ́ ẹ̀rọ kọ̀ọ̀kan báyìí lágbára àwọn tó tẹ̀lé yìí dùn gbogbo máa ní wọn kàn sí ẹ̀rọ kọ̀ọ̀kan. ẹ ṣeun àdúpẹ́ a nílẹ̀ gba ìpè kankan mọ́ ọmọ kan rèé ọ̀dọ́mọkùnrin Edward ló kọ rẹ̀ fúnra rẹ̀ ló ṣètò bí wọ́n ti jí gbé ó fẹ́ gbowó gọbọi lọ́wọ́ àwọn òbí ẹ̀ mọ̀wé ìnílẹ̀ ti ṣẹlẹ̀ bákan náà ẹ̀fún bẹ́ẹ̀dì olùrántí ó yínyàwó rẹ̀ lọ́rùn pa kọlọ̀ wọ́n ṣàánú wa ìpínlẹ̀ Ògùn náà lílẹ̀ yìí náà ti ṣẹlẹ̀ 070-83-19-60-95 070-83-19-60-95 bẹ́ẹ̀ bá ní nǹkan kan àbí kejì tẹ́ ẹ fẹ́ ká sọ lẹ́yìn ètò abẹ́ fẹ́ fi ìṣẹ̀lẹ̀ kan tó a létí tẹ̀fẹ́ káwọn yóò fi kọ́gbọ́n lórí ọ̀rọ̀ rẹ̀ 070-83-19-60-95 ẹ jẹ́ ń débi ń dúró kí n mọ ilé lọ́ba yàmi Àṣàkẹ́ àtẹ̀mí àti àní ìṣàgbákò aburú ẹni aburú kan tí ó kàn wá Èdùmàrè. wá wo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán.